gbogbo wa la tò ní BRT ẹ̀yìn mi ló wà èmi wà níwájú. Àǹtí Ṣeun mi ò mọ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì ni òun náà ò mọ̀ mí rí. Nígbà tá a wọlé èmi ni mo kọ́kọ́ jókòó síbi iṣẹ́ àyìn òun náà jókòó tì mí àjọ ń lọ gbọ́ àjọ ń lọ ẹ̀ẹ̀kan náà ló wojú mi ó ní ẹ má bínú o ojú yìí look familiar àbí Búkì lórúkọ yín. Mo ní rárá o mi ì ṣe Búkì ṣé kò sí. Ó ní no ojú mi kan look familiar. Mo ní Lọ́ládé lórúkọ mi. Ó ní méjì méjì lọ́lọ́run dáyàn. Àǹtí Ṣeun àti ìbẹ̀rẹ̀ la bẹ̀rẹ̀ sí jọ sọ̀rọ̀ papọ̀. Ẹ má gbàgbé o girl school wa ní school tí mò ń lọ tó mú mi lọ sọ́dọ̀ ọ̀rẹ́ boyfriend díẹ̀ tó bá mi lájọṣepọ̀ tí mo ní pọ́kàn mi ò ṣe mọ́ bọ̀bọ́ yẹn pè mí ìgbà tí mo ti block ẹ̀ òun ò pé kí ló ń fẹ́ máa sáré tẹ̀lé òun náà ò pè mí mọ́ so ti yé yín lédè náà fún mi latitude ìgbà tí mo mọ̀ pé mi ò ní ṣe pẹ́ títí tó ti mi lẹ́kọ̀ọ́ mú mi lọ sọ́dọ̀ ọ̀dọ̀ boyfriend òun tó wà bẹ́ẹ̀ nǹkan tí gbogbo àjọ ń ṣe nìyẹn. So ẹ̀rí ọkàn jẹ́ ń gbádùn ọkọ mi ò jẹ́ ká mi so mo pé mi ò ní ṣe mọ́ so eléyìí àjọ ń sọ̀rọ̀ ní mọ́tò Fẹ́mi lórúkọ mi ẹ̀yà mi ìfẹ́ sọ pálákẹ́ Àlàkẹ́ lórí kì mí ǹjẹ́ Lọ́ládé náà Lọ́ládé lórúkọ mi ok ṣé mo lè pè é ní Lọ́lá kò sí problem àjọ ń sọ̀rọ̀ ọmọkùnrin tí mo bá sọ̀rọ̀ yẹn ó máa ti pé bí ọmọ 25 years àbí kó wà ní bí àbí 27 ọ̀rọ̀ ẹnu ẹ̀ ẹyọ kọ̀ọ̀kan ló ń sọ aṣáàrin ẹ̀rìn nígbà tá a débi tá a ti máa bọ́lẹ̀ mo bọ́ síwájú ó tẹ̀lé mi lẹ́yìn why you following me ó ní no I am going your way ẹ má bínú my bad àwa jọ ń lọ ibẹ̀ tó sì gba nọ́mbà mi mo fún nọ́mbà mi ó ní bodè mo ń lọ mo ní mo wá wò yẹn ládùúgbò yìí aṣáájú sọ̀rọ̀ láti ìgbà yẹn ó ti máa bá mi sọ̀rọ̀ ó máa bá mi chat àjọ máa ń sọ̀rọ̀ lásán ni mi ò sọ fún pé ilé ọkọ ni mo wà o. Nígbà tó yá Àǹtí Ṣeun ìfẹ́ èmi àti ẹ̀ ó dìde ń gírí débi wípé tí ó bá rí mi a máa pè mí tèmi náà ò bá rí mo máa ń pè é ọmọkùnrin yóò tí ì máa rí àti ì máa fẹ́ra wa o akànjọ nífẹ̀ẹ́ ara pé ọ̀rẹ́ jọ ni wá kò wax me out èmi náà wax ẹ̀ out àjọ ń ṣe bẹ́ẹ̀ lọ ni nígbà tó pẹ́ díẹ̀ lọ́jọ́ kan ó lóun fẹ́ bá mi sọ̀rọ̀ mo ní òkè màá wá sọ́dọ̀ ẹ̀ mo lọ sọ́dọ̀ ẹ̀ gbà tí mo débẹ̀ ó sọ fún mi pé òun láìkì mi òun fẹ́ fẹ́ mi kò mọ̀ pé mo wà nílé ọkọ ọmọ 20 years ni mímọ̀ ìṣepò 20 years náà ni 19 years ni mo marry ọmọ 20 years ni mí mo rò pé ọ̀rẹ́ ni wá tẹ̀tẹ̀lẹ̀ ẹni wo bẹ́ẹ̀ sọ pé ilé ọkọ ni mo wà mi ò sọ fún un mo ní màmá rò ó bẹ̀ mí gbà tó yá a bẹ̀rẹ̀ sí ń fẹ́ra wa Àǹtí Ṣeun a bẹ̀rẹ̀ sí ń fẹ́ra wa kódà ní ọ̀pọ̀ ìgbà ó máa ń sẹ́ndì owó tó pọ̀ sákàǹtì mi lọ́jọ́ 10 million lọ́jọ́ 5 million tí bá ní mo náà kò sí wàhálà family house wọn ló ń gbé o kò gbé ta ilé àwọn parent ẹ̀ ló gbé bí kí n máa gbórú máa parlour self contained ní compound àwọn òbí èèyàn. Àǹtí Ṣeun tí n bá lọ sọ́dọ̀ ẹ̀ mo lọ látàtàrọ tí màá ní mo lọ sí school ọ̀dọ̀ ẹ̀ ni màá wà ọ̀pọ̀ ìgbà ni màá sọ fún mi pé àwọn ìgbà tí a bá lẹ́ exam báyìí màá ní wo mo fẹ́ kàwé kinní kan ọ̀dọ̀ ẹ̀ ni mo wà tí mò ń gbà lọ sí school gbogbo àdúgbò ẹ̀ wọ́n mọ̀ wá sí ọkọ àti ìyàwó aya mi kiri ń já nǹkan mo pé kó àjọ gbé ládùúgbò kankan náà Àǹtí Ṣeun bí mo ṣe nìyẹn wẹ́rẹ́wẹ́rẹ́ ọdún táìmù kọ ọmọkùnrin pè mí pé òun fẹ́ mọ àwọn òbí mi òun fẹ́ mọ àwọn pẹ́rẹ́ǹtì mi torí òun fẹ́ fẹ́ mi gangan ni ọ̀rọ̀ tí mò ń sọ yìí kì í ṣe ọdún kan kì í ṣe méjì o àti bẹ̀rẹ̀ sí ń fẹ́ra wa lọ o kò dẹ̀ mọ̀ pé mo máa ń lọ bẹ̀ bá fẹ́ sùn mo lè sọ fọ́kọ mi pé ọ̀dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì mi máa lọ bẹ̀ ni màá sùn sí ó dẹ̀ pọ́n ní àìpọ́jú kan ṣá ó wá ní òun fẹ́ mọ àwọn pẹ́rẹ́ǹtì mi òun fẹ́ fẹ́ mi mo má dé kó yẹ pé tó fẹ́ fẹ́ mi kókó kù nínú kọ́mpáàdì wọn kókó ní àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ náà Àǹtí Ṣeun ọmọkùnrin ìwálé o
Orílẹ̀ àkọ́kọ́ sọ fún mi, mo ní kò tẹ́ mi lọ́rùn, mi ò fẹ́. Orílẹ̀ èkejì sọ fún mi, mo ní kò tẹ́ mi lọ́rùn, mi ò fẹ́. Àǹtí Ṣeun, gbogbo ilé tó rí, kò sí èyí tó tẹ́ mi lọ́rùn tí mo fẹ́, kò sí èyí tó tẹ́ mi lọ́rùn ńbẹ̀. Màá ní kò tẹ́ mi lọ́rùn náà ni. Nítorí pé mi ò sọ fún pé mo ti marry. Tó bá mọ̀ pé mo ti marry, àrà wo ló fẹ́ dá? Oníbèlúbèlú ni màá ti ń ṣeré gélé, mo màá ti ń gbé búlọ̀ọ̀kù mi. Omi tútù ni màá ń wò mí mu káàkiri. Tó bá mọ̀ pé mo ti marry, àrà wo ló fẹ́ dá? Tí ọkọ mi bá mọ̀ pé mo lẹ́lòmíì ńta, kí ló fẹ́ ṣẹlẹ̀? Ó ń bá mi sọ̀rọ̀, ó ń bá mi chat. A jọ ń sọ̀rọ̀. Tó bá pè mí, màá receive call. Pẹ̀lú pé èmi àtọkọ mi ìbálòpọ̀ wa náà kò lọ títí. Kì í ṣe pé bá à ń dánwò ara wa. Ìfẹ́ tó wà láàárín wa, bí pé ọkọ mi ti mọ irú ẹ̀dá tó ń jẹ́. Kí èèyàn kàn ríyàn, kí èèyàn kàn fẹ́yàn bẹ́ẹ̀ pé ó yá, jẹ́ kí n fi ọmọ kékeré ni, jẹ́ kí n dè mọ́lẹ̀. O lè má ì tí mọ̀ pé báyìí ni ìbálòpọ̀ ṣe rí. Lérò ọkàn mi, Àǹtí Ṣeun, mo bá pe sister mi tí mo sọ fún yín tó bá ṣe àgbo ńjọ́ kìíní àná yẹn. Bá sọ fún wọn pé mo fẹ́ sọ̀rọ̀ kan fún wọn. Wọ́n ní ọ̀rọ̀ wo ni? Mo bá explain fún wọn. Bí mo sì pàdé ọmọkùnrin yẹn, ìhà tó kọ sí mi àti bó ṣe ń tọ́jú mi àti nǹkan tó sọ nísìnyí pé òun fẹ́ wá fẹ́ mi. Ṣé ó ṣeé ṣe kí èèyàn mẹ́ta kó dúró ní méjì méjì? Kó lè ṣeé ṣe o. Torí pé ilé ọkọ ni mo ti wà. Àǹtí ní kí n má worry. Àwọn máa dúró fún mi. Mo sọ fún pé kó wá mọ sister mi tí mò ń gbọ́dọ̀ wọn. Ó wá síbẹ̀. Nígbà tó débẹ̀, ó bá sister yẹn sẹ́yìn, wọ́n kí i, wọ́n dá lóúnjẹ dè é, ó ṣe gbogbo ẹ̀. Ìgbà tó ń lọ, ó fún wọn ní nǹkan. Ó lọ ilé wọn. Àǹtí Ṣeun, ilé là ń wá. Mo ń bọ̀. Mo sọ fún pé bèlúbèlú yìí ò gùn rárá.